Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Akí ọlọ́ọ̀ba àlékè ọlá, ọba tí ó ní ọlá tó ga jùlọ. Ọlọ́ọ̀ba tó jẹ́ pé òun náà ni ó ṣọ́ wa, tó mọ̀ wá tó mọ̀ wá, tó mọ̀ tá dà ní ayé. Akí gbogbo ẹ̀yọ́ ọmọ ya wa nínú Islam, gbogbo Mùsùlùmí àti mùmínà òdodo. Pé salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum salam wa rahmatullahi wa barakatuh. Akí gbogbo wa kú àsìkò yìí, a kú tẹnu, a kú iṣẹ́ ládá. Ọlọ́ọ̀ba Allah yóò gbà ní ìbádà fún wa lágbára Ọlọ́run ọba. A tún kí pé ẹ kú ààbọ̀ sórí ètò yín, ètò wa wá sí àwẹ̀ ẹni tó ṣe déédéé ọjọ́ 12 nínú oṣù Ramadan tọdún yìí. Òun náà là ń kí yín o pé a kú tẹnu àsìkò iṣẹ́ ládá. Orúkọ mi ò tí ì yí padà, Selimot Ọmọwùmí aya Bámigbóṣé, òun náà lórúkọ tèmi. Aláàjì wa wọ́n ti wà níkàlẹ̀ tí wọ́n mọ̀ bá wa yànnàná àkòrí tí a gbéyẹ̀wò lọ́jọ́ tòní. Àwọn náà ni Alhaji Sheikh Kamaldeen Ahmad Tijani tí wọ́n jẹ́ naibul imam Gaji Central Mosque nílùú Òṣogbo. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá wa kí gbogbo àwọn ará lé. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Sọ wá kí gbogbo Mùsùlùmí àgbáyé pé ẹ kú òǹgbẹ. Ramadana ti ń bọ́ sí àárín gbogbo. Ó ti di 12 báyìí. Alhamdulillah. Alhamdulillah. Akí Mùsùlùmí lẹ́ẹ̀kan sí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kí àtọ́lọ́ Ọlọ́run wọ́n máa bọ̀ gbogbo wa gbé Ọlọ́run agbára tá a fi gbàdé ọlọ́mọsá yọ̀ǹda rẹ̀ fún wa. Ẹ ṣeun. Àwọn àkòrí tí a fẹ́ gbéyẹ̀wò lónìí òun náà ni ipa ọ̀dọ́ nípa àwẹ̀ gbígbà, the role of youth in observing Ramadan. Ẹ bá wa ṣàlàyé àkòrí yìí. Alhamdulillahi wa kafa wa salatu wa salam ala rasulina Muhammadin Mustafa. Sallallahu alaihi wasallam. Ọba tá a tún kí náà lọ́ba tí ó ń sọ gbólóhùn kan. Torí àkọ́kọ́ náà tá a bá wọnú Qur'an. Tọ́lọ̀mbá bó bá sọ bó ṣe dá wa tán. Yóò wà ní fatabarakallahu wa ahsanul khaliqin. Yóò tún kíra rẹ̀ pé kábíyèsí èmi Ọlọ́run tí mo dá àyàn tó dáa tó báyìí. Tó dùn ún wò báyìí. Wọ́n náà tún bọ́ ọ̀tá ọtún sapá báyìí ọtún wo gíláàsì ọtún yípo bí àwọn ọmọ fáìn. Ọba tó wá dá ẹ̀ bí àṣẹ ẹ̀fọn níta bá rẹni tó pọ̀ yẹn fìlà. Ó wá rí ọ̀tán wá ń pé ọ̀gẹ̀ fìlà rẹ̀ dáadáa tàbí ń sọ báwọn ẹ̀kú bẹ́ẹ̀ sẹ́wọ̀n fìlà orí ẹ̀mí mú gun. Wọ́n ní sẹ́ni tó orí ló dá fìlà fi dá. Bórí ò bá ti dá fìlà ò ní dá. Orí tó bá gun sẹ́wọ̀n pé bí ó sì ti fìlà náà ò ní dá. So ọba tó dáadáa èmi mo dórí ẹ̀ dáa. So tún ìkí láwà wí fún ọba tó dá orí gàngbà náà. Ọwọ́ ẹ̀wù èjìká rẹ̀ gbé dúró ọtún lè yin apá báyìí. Kábíyèsí ọba tó dá wa tá a dùn orí tá a dùn wò ká tún wá kí àwọn ìyá tí ò bá ayé wa jẹ́ láti kékeré. Táwọn ìyá ń bá pàdé mórí tí wọn ò sì máa ń sùn. Torí náà gùn lọ bí ìbẹ́pẹ àwọn kìnnì kan tí wọ́n máa ń pè nígbà kan tí ó gùn lọ tí wọn ò sì rí sùn. Ọlọ́run kó dá báwọn ọ̀ọ́ tí yòókù ti di artificial. So àwa dúpẹ́ bá wa kí Ọlọ́run tán ká tún kí àwọn òbí wa. Kí la fẹ́ lò ń bẹ̀ ni pé ṣe bọ́ọ̀dọ̀ lẹ dákọ nísìnyí àbí ajá wa Sálímọ́ adúpẹ́sẹ̀ ṣe rí ọ̀dọ́ ní tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan kí n tiẹ̀ kọ́kọ́ tó lọ bẹ̀ ní kúlò tọ́lọ́run bá gán sọ nínú àdísù kúdísí tọ́lọ́run sọ fún Ànábì pé láwùjá àṣàlẹ̀ àhàdì áyẹ̀ zúra ìláyà fi dùnìyà tó bá rọ àwọn èèyàn lọ́rùn tí mo fún wọn lágbára tó bẹ̀ pé kí wọ́n fojú wọn báyìí kí wọ́n fi rí èmi Ọlọ́run gẹ́gẹ́ ni láka ṣàpùtọ̀lẹ̀ ìjábà níwájú ìbá sì kágàgà kò lójú èmi Ọlọ́run kí n jẹ́ wọ́n rí mi tán bá ti wá rí mi tán wàyárí fọ ànàmọ́là òmífèrè ibẹ̀ láti wá rí pé tó bá nírú mi láyàmbàgé ayẹ̀kú náà fi kọ́ bí ìsìnwá ẹ̀kọ́ gbọ́dọ̀ tó sáré lọ bá nǹkan mi ìmọ̀ lẹ́yìn mi Ọlọ́run àwòrán èmi Ọlọ́run ni mo fi dá yín lẹ́ẹ̀fi dùn rí lẹ́ẹ̀dùn wò báyìí ṣé gbogbo aná máa rájànú lẹ́ẹ̀kọ̀ọ̀kan sẹ́yìn lè rájànú ká má máa dúpẹ́ tiwa lọ́dọ̀ Ọlọ́run olórí méjì olórí mẹ́ta ẹlòmíì orí rẹ̀ ìkùn lọ́wà ọba tó wá tó dáadáa báyìí ká dúpẹ́ káàkiri ẹlẹ́ẹ̀kejì ọba tó wá dá ọ̀hún náà só dáa lásán ni ó ní má khalaqtukum mahabbatha wa ma khalaqtukum sudan Ọlọ́run ní ìdáyín pé kẹ́ẹ̀kan wà bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ ronú pé mo dá yín láti wá sí nǹkan kan ni nínú egun tó pé jù tó yẹ kí wàá fi ṣiṣẹ́ náà lọ́dọ̀ ó mọ̀ wá ń bà wá nínú jẹ́ wípé egun ọ̀dọ́ gangan
ibi tọ́lọ́run wá ní ká lò sí kọ́lá wọn lò sí à ń ṣe agbára ọ̀dọ́ lò à ń sì í lò ọ̀dọ́ àti mọ̀ pé ìgbà lóòótọ́ ó níbi tí ṣẹ̀ríà Islam sọ pé ìjìyà ẹ̀sìn fẹ́ni tí tá a lè máa báyàn wí lórí ẹ̀sìn láti bí ọmọ ọdún 10 ni ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà sẹ́ǹsì ọpọlọ yìí ó ní èjì tó lè gbé mọ́ tí ó fi lè já wọn sẹ́kàn ẹ̀rí pé ńgbà tọ́lọ́run sọ fáwọn Mùsá ó ní fàlàmọ́ àbàlágà àṣùdà ó ńgbà tó dípò tọ́lọ́run ní pọpọlọ rẹ̀ ó tó gbé iṣẹ́ tán tó gbé Ọlọ́run ni mo wá rán níṣẹ́ pé lọ jíṣẹ́ báyìí gbogbo ẹni tí ò bá tí tó èjì yẹn òun ní èjì 40 years ẹni tí ò bá tí wá tó èjì yẹn kíní ẹ máa ń sì wá lọ́nà ẹ máa ń gbé ọmọdé torí tá a bá wo Quran já mọ̀ pé àwọn àsìkò kan bẹ ó ní láàbùn wà láàbùn wọ̀ sí ìnàtún wọ́n tàfà àkọ́kọ́ báyìí nàkún àsìkò tẹ́ẹ̀tì máa ṣe eré ọmọdé wà tẹ́ẹ̀tì wò pé ọmọdé sì ni mí ẹ máa ṣe eré ìjẹ̀pẹ̀ ẹ máa ṣe gbẹ bó wa yóò di láwùn yóò dèrè àgbà ẹ máa ta draft ẹ máa ta gbogbo àsìkò yẹn environment ọmọ bá dàgbà sí ní ó dìtámì bọ́ ọmọ ó sì padà wáyà tó bá yá tó bá lọ dàgbà sádùúgbò tó yẹ pé ní eré náà ló pọ̀ ń bẹ̀ yẹn kí ẹ máa ṣe competition irú ṣòkòtò owó lọ́wọ́ ṣòkòtò eléyìí kì í ṣe imported àwọn ṣòkòtò tí wọ́n wọ̀ kọjọ́ tèmi àwọn ṣòkòtò kínílẹ̀ yìí ń wọ̀ wọ́n ṣe competition zina ẹ̀yìn ọ̀ṣọ́ ibẹ̀ lóbìnrin míì ti gbé ọmú jáde tó wọṣọ gidi aṣọ gidi ní right wọ́n wá gbé fún télọ̀ wọn á ní wọn ò tí ì yọ ibìkan lẹ̀ ń bẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ àwọn ni wọ́n bá design ẹ wo aṣọ tó dé sálẹ̀ kẹ́yìn wá là á kó padà wá là pé kò tí ì rí mo sì fẹ́ tán ó wá là débi fùrọ̀ gangan níbi ẹ̀gbẹ́ bí ó tún là ń bí ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ògì lójú ara ẹni yín sẹ́ ọ̀dọ́ dénú tí ń gùn ló fi ṣe pé ló àsìkò gbá èèyàn wá nídìí ẹni tí ó máa control yẹn táyé òfin ní bàjẹ́ so kí la fẹ́ lò ní pé tá a bá ń sọ̀rọ̀ àwẹ̀ tá a sọ fún àwọn nǹkan tó lè caution ọ̀dọ́ òun ni kó develop spiritually tó bá yẹ tẹ develop spiritually àwẹ̀ ń bẹ nínú tó fi lè develop kéèyàn ó fi ojú rẹ̀ mọ̀nà Ọlọ́run kí a fẹ̀sìn mọ́ ilé kí ó ní ẹ tètè fi lé ní o ìlànà àwọn ẹyẹ tó jẹ́ bí ẹyẹ àṣàlẹ̀ ìmọ̀ kì í ṣe àṣàlátù jọ́sà àṣàlátù lásán kí ni súnà ànábì máa sọ báyìí bàbá fẹ́ máa lọ kí ni ẹni àwí bàbá jí kí ni ẹni àwí bàbá sùn kí ni ẹni àwí bàbá lọ gbogbo eléyìí tó bá ti lè mọ̀ gbogbo ìrìn àjò tí ó mọ rìn láyé ẹ̀rọ gan mọ̀ bàtọ̀ nǹkan bá fẹ́ rìn tí ò yẹ kó rìn now nípa tàwẹ̀ ọ̀dọ́ náà lọ́lọ́run ló lè gbà àwẹ̀ jù kí wá sáwẹ̀ nìkan gbogbo ẹ̀sìn ni bàbá dábà ní a bá fẹ́ kírun nísìn ó ní wákàtí tí ọ̀dọ́ fi lè dúró láti lè kírun láti lè yan náfìlà tàbí láti kírun tọ́jọ́ náà yẹn kọ́ ní àgbàlagbà fi lè dúró téèyàn bá ti ń dàgbà látòrí 50-60 sókè wọ́n depreciate ni torí ẹ̀ lọ́lọ́run fi ní rọ̀dádínà wàsífàlà sáfìrí ipa ọ̀dọ́ iṣẹ́ téèyàn bá fọ̀dọ́ ṣe gẹ́gẹ́ lọ yóò padà máa jẹ tó bá dàgbà tó bá ti fọ̀dọ́ sáré ṣe é torí pé téèyàn bá ti lè tó bá ti wíìkì nígbà àtọ̀dọ́ yẹn tó bá padà di kó bá dìgbàgbà tí ò bá lágbára ara ti ṣe bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run mọ̀ ká fún pé yóò mọ̀ ká fún pé nígbà tó wà lọ́dọ̀ náà kò sì kẹ́kọ̀ọ́ ọ̀lẹ́ náà ní tẹ́lẹ̀ kò sìn mí bó ṣe yẹ kó sìn mí kò fara lẹ̀ fún mi Ọlọ́run tó bẹ́ẹ̀ so n tí wọ́n padà tí ó padà máa ń ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n téèyàn bá ti fàgbà ọ̀dọ́ ṣe é bóyá látìgbà téèyàn bá ti di látọmọ ọdún 10 tá ní ọmọ máa ṣẹ̀sìn tó dẹ̀ ń ṣe bó ṣe yẹ kó kírun ní kí bó ṣe yẹ kó gbààwẹ̀ ló gbà bó ṣe yẹ kó yọ zàkà kódà ẹlòmíì ọ̀dọ́ mi ó yan náfìlà títí bàbá rẹ̀ gan ni alhamdulilayi mo rọ́mọ bí ipa tọ́dọ̀ fẹ́ kó ó pọ̀ kì í ṣe inú Ramadan gan nìkan kì í ṣe inú àwẹ̀ nìkan nínú gbogbo ipa ẹ̀sìn ni torí pé àwọn ni wọ́n mọ discharge kìíní yẹn jáde fáwọn èèyàn táwọn èèyàn mọ rí pé tí wọ́n lè máa sọ fáwọn èèyàn pé wọ́n mọ display wọ́n mọ practicalize tó bá ti jẹ́ gbàgbàlagbà bá ti dé kódà bẹ́yàn bá sálọ àlá tí ò bá pé mọ́ Ọlọ́run ní kí ó yá ẹ bá mi kọ́ sí gbogbo tí kò ṣe pé torí pé wọ́n ń ṣe dáadáa náà tẹ́lẹ̀ ó ní bá ṣe rùkú tàbá fẹ́ rùkú tàbá fẹ́ kírun bó bá ṣàgbàlagbà ó ní bí ó ṣe lè rùkú ẹ̀yin lè mọ́ tẹ̀ dáadáa mọ́ ṣùgbọ́n bá jẹ́ ọ̀dọ́ ànábì sọ bá ṣe bẹ̀rẹ̀ ó sọ bá ṣe rùkú ó sọ bá ṣe forí kalẹ̀ ó sọ bá ṣe gbọ́dọ̀ náírù dáadáa ṣàgbàlagbà tẹ́yìn rẹ̀ ti tẹ̀ tọ̀dọ́ yẹn gangan tá a bá fọ̀dọ́ sí iná lọ́lọ́run ó ní káwọn mọ̀láìkà kan bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dẹ̀ pé eegun tí ń bẹ lára ọ̀dọ́ ẹ mọ̀ pé tí wọ́n ní ọ̀dọ́ tẹ́wọ̀n yẹn àfa kan ní àyà ṣáàbàn lẹ́rọ̀ bílẹ̀ àrísìlẹ̀ àásì tó bá yẹ pé ní èèyàn bá fọ̀dọ́ rẹ̀ tó bá develop ìjọ́dọ̀ rẹ̀ síbi ìbàjẹ́ yóò lágbára púpọ̀ ìjọ́dọ̀ tọ́pọ̀lọpọ̀ míì develop síbi ìsìná in ló bàtẹ́ pé ní obìnrin 7 kò tó ṣe ìsìná lára wọn tí lè fi sùn yóò tò wọ́n kalẹ̀ ní ọmọ pé ta ló ká
Ọlọ́run ló ní lórí wọn mo lórí obìnrin ìní ẹ fi máa ń lọ tí ẹ máa ń bọ̀ lára bí bá ti mú kan igun bẹ ilé kan bẹ tí wọ́n wá develop ti sẹ̀ sí ni bẹ́ẹ̀ náà lọ́pọlọ tọ́dọ̀ bá ní ẹlòmíì fọpọlọ tiẹ̀ ha Kùránì ẹlòmíì fọpọlọ tiẹ̀ ha gbogbo nǹkan tí jẹ́ súnà Ànábì wọ́n wá lọ fi ọpọlọ tiẹ̀ ọlọ́wà lọ fi ha orin èwo ni wọ́n lé káàkiri tí ń sá kánìsì tí ò ríbi tí a sẹ́ ń bá bẹ̀bẹ̀ káàkiri irú èyí lọ ha orin àwọn tí ń fò òkè tí ń tàka àti àwọn ọ̀fẹ́ kúlálẹ̀ irú àwọn orin tí wọ́n wá lọ ha láyé tiẹ̀ nìyẹn so ọpọlọ dàbí memory card ni níta ẹ bá empty ló bá wá but níta ẹ bá bẹ̀rẹ̀ sí ní gbé sínú rẹ̀ òun náà ni ó mọ store sínú rẹ̀ tẹ́ ẹ bá sì múra ó ti wà corrupted nìyẹn àfi kéèyàn ṣọ́ra ló ti pé ọ̀dọ́ àwa làwọn òbí iṣẹ́ kọ́kọ́ ń bẹ lọ́wọ́ wa káyé tẹ dojú ọmọ wa tó bá jẹ́ ọ̀dọ́ ká dojú ẹ̀kọ́ bíi tẹ̀sìn ọpọlọ kó máa rí tọlọ́run ṣe kó máa rí tọlọ́run ha bó ní ẹ ṣe kírun kó máa kí perfectly bó ní ẹ ṣe gbààwẹ̀ kó máa gbà perfectly bó bá jẹ mọ́ pé ó dìgbà tí bọ́dọ̀ bá lọ sí Mọ́kà ẹ wo bí ó ṣe rí agbára àti gun tí ó fi ṣe tọlọ́run tó yẹ kó ṣe ń bẹ iṣẹ́ ọ̀dọ́ nípa ọ̀dọ́ nípa ẹ̀sìn generally ká má tiẹ̀ wá sọ tẹ̀sí tẹ̀tàwẹ̀ ó pọ̀ gan ó ṣe pàtàkì á fẹ́ rọ gbogbo àwọn ọ̀dọ́ wa kí wọ́n gbìyànjú kí wọ́n lò síbi ìlànà Ọlọ́run tó bá tásìkò tí egun ò bá fẹ́ gbé mọ́ Ọlọ́run lẹ́yìn màláíkà ẹ kọ́ sípò kò ti ṣe dáadáa nígbà tó wà lọ́dọ̀ ó sìn mí ó lu ọ̀dọ́ ọ̀hún bó ṣe kó lò kò lóra dáadáa Ọlọ́run mọ́sà ṣe dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan wa má jà á sì ṣe wọn bá ṣe fún wa ṣe Ọlọ́run mọ́sà tẹ́wọ́ gbà láhùlà aláàkú wọ́tà alhamdulilayi rabbil alamin mo nígbàgbọ́ wípé nínú tí aláàjì wa ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ wa látàárọ̀ àti rí nǹkan kan tàbí méjì dìmú pàápàá jùlọ gbogbo àwọn ọ̀dọ́ wa pátápátá aláàjì ẹ ṣeun ẹ kú ohùn lẹ́gbọ̀rọ̀ Ọlọ́run ìmọ̀ yín ò ní jọba ẹ mọ̀ tẹ̀síwájú inshallah rahman ètò wáàsí àwẹ̀ òun náà ni ẹ̀ ń gbọ́ láti kàn ní Jígí Alára fún àǹfààní ẹ̀yin tí bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ètò yìí ẹ wá gbìyànjú láti máa bá wa share bá wa pín kó kárí ilé kó kárí èkó ní báyìí a lọ sókè lọ́hùn káwọn tí wọ́n ní fún wa ń bẹ̀ nígbà bá padà dé abala ìbéèrè àti ìdáhùn náà láàbò sí akínyìnpẹ̀ kú kalẹ̀. ẹ ṣeun aláàjì wa akínyìnpẹ̀ káàbọ̀ padà ẹ̀yin wa pátápátá ètò wáàsí àwẹ̀ òun náà ni ẹ̀wọ̀n olójúmọ́ máwòrán yín aláàjì wa gẹ́gẹ́ bí àkòrí tẹ́ bá wa gbéyẹ̀wò lónìí tẹ́ sọ̀rọ̀ nípa ojúṣe ọ̀dọ́ nínú àwẹ̀ kì í ṣe inú àwẹ̀ nìkan lẹ sọ ẹ ní ojúṣe àwa ọ̀dọ́ gẹ́gẹ́ bí bá a ṣe wà ní èwe tó fi jẹ́ pé tá a bá dàgbàlagbà ẹ̀kọ́ dáadáa tá a bá ti kọ́ a ó dàgbà pẹ̀lú ẹ̀mí Ọlọ́run. Ìbéèrè mi àkọ́kọ́ ni wípé gẹ́gẹ́ bí ọ̀dọ́ báwo la ṣe lè fìmọ̀ kúmọ̀ nínú àwẹ̀ àti báwo la ṣe lè kóraró nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ máa ṣe gẹ́gẹ́ bí ọ̀dọ́. Ìfìmọ̀kúmọ̀ ò le ṣebí iṣẹ́ ibi tí a ti ń gbé ìmọ̀ kalẹ̀ nínú Ramadan pọ̀ nínú àwọn ṣe tafsir káàkiri à ń gbọ́ nínú rédíò àgbọn tẹlifíṣàn kọ́dọ̀ gbìyànjú gbogbo ibikíbi tí a bá ti ń ṣe wáàsí gbogbo ibikíbi tí a bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run gbogbo ẹ̀ pátápátá ló yẹ tí ò bá ti ṣe nǹkan kan míì ó máa gbìyànjú láti lọ síbẹ̀ gbogbo tí a bá ń wí bẹ̀ yóò máa rí nǹkan kan tàbí méjì dìmú bẹ̀ bó bá ń lọ kó máa mú ẹ̀mí rẹ̀ kó jẹ́ kẹ́mí ẹ̀ máa tẹ̀lé lọ àti ọpọlọ tó jẹ́ positive one ẹlòmíì ọpọlọ negative bí a bá sọ ẹgbẹ̀rún nǹkan bẹ̀ yẹn èyí tí ò dáa bẹ̀ ni ó dìmú o lè pé máa ìwé máa sọ̀rọ̀ àwọn sọ tí ò dáa wọ́n sọ kínní kan ìní dìmú ṣùgbọ́n èyí tó bá dáa bẹ̀ ni kó lọ dìmú yóò kẹ́kọ̀ọ́ àárẹ̀ kọ̀ọ̀kan bẹ̀ so gbogbo bá sì ń tọ Kùránì níbì kan jókòó síbẹ̀ máa gba àǹfààní yẹn wọ́n náà máa jẹ àǹfààní yẹn lára wọn ọ̀nà tọ́dọ̀ tó lè gbà wá ìmọ̀ nínú ìmọ̀kúnmọ̀ nínú àwẹ̀ náà nìyẹn. ìṣòwò jẹ́ ń béèrè ìbéèrè yìí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé fóònù títẹ̀ ó ti ba ayé jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé nínú àwẹ̀ wọ́n ti nígbàgbọ́ pé báwọn bá ti tẹ̀ fóònù nígbà táwọn bá fi tẹ̀ fún bí wákàtí 5 ìsínú ó tó àwọn ò sínú kí ni ìmọ̀ràn yín nípa lílo ẹ̀rọ ayélujára lásìkò àwẹ̀ yìí fún àwọn ọ̀dọ́? ó lè bá tó pọ̀ nínú iṣẹ́ ọrẹ tá à ń ṣe jẹ́ látara wípé even kò sí bẹ́ẹ̀ fẹ́ tẹ̀ náà tẹ̀ ní jáságbó míì tí ò dáa tẹ̀ bá ti ń tẹ̀ lọ bí kò máa rí òhò àwọn tí wọn ní ká ṣọ́ra fún gan pẹ̀lú ojú ọba pàdé mbẹ àwọn tí wọn ní á máa gbọ́ ọmọ gbọ́ mbẹ gbogbo ọba tẹ̀ tó tí wọ́n ń fi yẹn lọ́gbọ́ wá sí ọgbọ́ kan gbogbo nǹkan tó yẹ kó mójútó yẹn lọ tí kò tó fi máa ṣe yẹn ọ̀dọ̀ ẹlòmíì gbé Kùránì sórí ẹ̀ bí kò máa tọ Kùránì máa bọ́ ọba tí mo ní lárúbáwá rẹ̀
wọ́n sì English ẹ̀ wọ́n sọ ní Yorùbá rẹ̀ iṣẹ́ tó fẹ́ ṣe ní Ramadan kò sí tí fóònù fẹ́ ṣe kọ́mọ̀sọ́jọ́ ìkíní lásán gan ẹ wo àkóbá tí fóònù yìí aburú rẹ̀ pọ̀ ju dáadáa tó ti ṣe fún wa lọ bó sì jẹ́ kó lóore hùn aburú tí ń bẹ ń bẹ pọ̀ jù ara rẹ̀ náà ni orí bọ́ àwọn èèyàn tí ń kéré tí ń ba ayé èèyàn jẹ́ káàkiri tó wà fóònù yìí jẹ́ kan nínú tó ṣàkóbá fún ẹwúrú ọmọ tó ti ń lọ pa nísìn fóònù yìí ló ṣàkóbá fún tó gbé tó fi lọ pàdé ibi tí ó ti lọ tí ó ti tẹ́mi ẹ̀ ó ti ṣòfò bí wọn ò bá sí fóònù yẹn bó lẹ́ni yẹn ṣe fẹ́ pè látara fóònù ó sọ̀rọ̀ ikú fóònù yẹn náà lẹ́ni yẹn rí fi ṣe fẹ́ bí lónìí nísìn wọn máa fi fóònù ṣe nǹkan báyìí pé tó bá ti lè pè báyìí ìwọ tó gbọ́ sí ti látàn ti dáná ẹlòmíín lè reply lásán kí á kókó ra pọ̀pọ̀ kí ni oore tó wà ń bẹ̀ ọlọ́run tó wá ní kó tún jẹ́ nu Ramadan kò sí tó ọba ti rí nǹkan gidi gbé nù rẹ̀ tó lè máa wù kúkú pátì kùnrin àní ọmọ àtọ̀ máa lọ gbọ́ wá sí fìyẹn sílẹ̀ mọ́jú bá sẹ́rẹ̀ iṣẹ́ ọlọ́run ti bẹ̀rẹ̀ ara rẹ̀ jẹ́ tó ń ṣe ọlọ́run sì dára fẹ́ nìkọ̀ọ̀kan. aláwọ̀ àmì ọ̀dà kí ni ìmọ̀ràn yín sókè ká tó máa lọ lórí ètò yìí. ẹ máa ń wá àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé ẹ má jà sí ìgbà ọ̀dọ́ wa lò. wọ́n ní láàyè àwọn kan bẹ tí ń kábàámọ̀ tọ̀dọ̀ yẹn lọ́wọ́ tí sì ń dùn wọn tí àwọn ń ṣe táwọn fọ̀dọ́ sí wọ́n ní láàyè àrífù qadra shababi illa ahlu shay kò sẹ́ni tí máa ń mọ iyì gbọ̀dọ̀n àwọn àgbà tó ti kọjá position yẹn ni wọ́n wò pé nígbà tèmi sí bó bá yẹ pé kémi ó sì padà sí ipò tó wà èmi ó sì lọ tún gbogbo tèmi ò rí ṣe ńgbà náà ṣe ìní wọ́n wá wà ń bẹ̀ tá à ń sì ń bọ́ ọsọ tó ò ṣe yìí bí wọ́n ń sì lò ìgbọ̀dọ̀ ni ò ṣe padà sí máa ìyẹn ni kọ́dọ̀ lọ mọ̀ pé òun tó ń wà ń bẹ̀ òun náà fẹ́ kú mẹ́jọ kan kó tó di pọ́ wà kú mẹ́ tí ó wà dàbá mọ̀ tètè tún kan tó bá yẹ kó fọ̀dọ̀ ṣe tètè tún ṣe ọlọ́mọṣẹ́ sàmọ́ wa. Allahumma àmín alhamdulillahi rabbil alamin ètò tòní ó dùn ó kì í pọ́pọ́ gbogbo kan sí i mo nígbàgbọ́ wípé gbogbo pátápátá láti rí ẹ̀kọ́ kan tàbí méjì dìmú nínú àkòrí tí aláàjì wa tí wọ́n ti ń bábọ̀ látàárọ̀ tó bá jẹ́ pé ìbéèrè kan wà tí tawọ́tasẹ̀ níkùn yín ẹ̀yin náà lè gbìyànjú ẹ wo nọ́mbà tí ń lọ lójú ìmáwòrán yín ẹ lè pè wá tàbí kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ láti ṣèbéèrè tàbí bóyá aláàjì wa lè fẹ́ bi láwọn ìbéèrè kọ̀ọ̀kan tó rú yín lójú ẹ tẹ̀ sòsé náà ní ó já sí iléeṣẹ́ Jígí Alára tàbí kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí abẹ́ comment section ètò tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ bí ẹ wá ṣe ń gbádùn ètò yìí tẹ̀ ń láìkẹ́ ẹ máa gbìyànjú láti máa share ẹ má gbàgbé láti subscribe sí iléeṣẹ́ Jígí Alára ètò Wáàsí Àwẹ̀ òun náà ló ti ń ṣe bẹ́ẹ̀ láti fẹ́ máa mú lọ sí ìdánudúró fún tòní ẹ ó tún pàdé wa tó bá di ọ̀la lágbára Ọlọ́run bá àlejò wa ẹ bá mi dárúkọ yín kó tó di pé àyọ̀ǹda yín lórí ètò yìí. lẹ́ẹ̀kan sí èmi ni Kamildeen Ahmed Tijani náà ibi bàbá Ìmáàmù Gaji ti tòní tó jẹ́ ọmọ bàbá Ìmáàmù Gaji tàná ọlọ́mọsàbà foríjì bàbá náà ọlọ́mọba ṣe dáadáa fún bàbá Ìmáàmù tòní. Allahumma àmín ẹ ṣeun a nígbàgbọ́ pé bàbá tún wá tá a fẹ́ pè yín pé kẹ́ ti bá wa. iṣẹ́ Ọlọ́run ni agbẹ́dání gbogbo bàtẹ́ bá ti dé tọ́ alhamdulilayi rabbil alamin. Selimat Ọmọwùmí ayaba mi bó ṣe lórúkọ tí mi jẹ́ ǹjẹ́ títí ọ̀la tí ẹ ó tún mọ pàdé wa lórí àkànṣe ètò Wáàsí Àwẹ̀ ó dàbọ̀.